a fẹ́ kẹ́ bá wa sọ ìdí tí babaláwo fi máa ń sọ pé ẹbọ tí wọ́n fi máa ń rúbọ. A kí yín pẹ̀lú béèrè tẹ́ béèrè yìí. Ẹbọ ni tí Olódùmarè fún wa tí a fi ń bẹ Ajogunbi kí wọ́n má bàa gba ìgbé ayé rere mọ́ wa lọ́wọ́. Ẹbọ ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì púpọ̀ nínú ayé gbogbo ọmọ ẹ̀dá. Yálà a jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ àbá ìṣe ẹlẹ́sìn ìbílẹ̀. Ẹbọ máa ń tún ayé èèyàn ṣe ni. Ayé ẹlòmíín wà tó pé látijọ́ yìí tí ẹnì bínú pé máa lo àyálò ìbò ìtì ń rọ̀ fún ẹ̀bọ̀ ìtì ń tiraka láti jẹ́ pé kò náà dìde tí kò tiẹ̀ rọ́wọ́ mú. Ó lè jẹ́ pé tó bá dáfá tó bá rúbọ Ifá ọba ẹbọ yìí ni yóò tún ayé rẹ̀ ṣe. Ṣùgbọ́n ní ayé tá a wà yìí ó ti fẹ́ máa dàpọ̀. Ni mo fi rọ gbogbo àwọn èèyàn wa ẹni tí yóò bá fẹ́ sọ̀rọ̀ kánjọ kán jẹ́ ká máa wádìí dáadáa nípa ẹbọ. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbọ tó ń sọ yìí kìí ṣe ti babaláwo. Kìí ṣe ti babaláwo. Babaláwo yìí lórí èèyàn láti fi rúbọ. Ẹbọ máa ń tún ayé èèyàn ṣe ni kìí bá ayé ẹnìkan jẹ́. Ẹbọ yìí sì gbá sí ti ẹnìkan tí ó wà lọ fi tún ayé ẹlòmíì ṣe. Bí ọ̀rọ̀ ẹbọ ṣe jẹ́ nù, ẹbọ ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì púpọ̀. Tá a bá dáfá tá a rúbọ lọ́dà. Ẹni tó dáfá tí ò rúbọ yálà bóyá owó di òní àbí kò tiẹ̀ sí lọ́kàn tiẹ̀ gangan pé kó rúbọ kò dáa tó. So ó yẹ kí a mọ pàtàkì rẹ̀ kí a lè mọ àwọn ìgbésẹ̀ tá a mọ̀ gbé. A sì fẹ́ sọ fún wa náà wípé ẹbọ tá à ń rú Ifá wa kìí ṣe májíìkì. Ifá ìṣe májíìkì ẹlòmíì nìsín tó bá ti ní òun rúbọ lánàá ó ti expect pé ṣe bẹ́ẹ̀ gbowó ẹbọ lọ́wọ́ mi kankan tí ń ṣe mí tẹ́lẹ̀ ó yẹ kó ti lọ níwòyí òní. Ifá ìṣe májíìkì. Kódà ó lè jẹ́ pé ẹbọ tí a rú yìí ó lè yẹ mọ́ jẹ́ pé nǹkan tẹ́ ẹ dáfá sí gangan ìní ò lọ ṣe tí ó tó lọ ṣe nǹkan míì tó tún lè pa yín lára jù yín lọ. So ibi tí èmi rí ọ̀rọ̀ ẹbọ dé nù Ọlọ́run ó ràn wá lọ́wọ́ kò sì ní bàjẹ́ fún wa. Àṣẹ o. Ẹ ṣeun a dúpẹ́ fún àlàyé yín. Olódùmarè túbọ̀ máa lékún ọgbọ́n àti ìmọ̀ fún yín. Àṣẹ. A fẹ́ kẹ́ bá wa sọ ǹjẹ́ ó ti nígbà tí a dáfá tí Ifá wa sọ pé ọmọ ẹni yìí ní kẹ́ lọ mú kẹ́ fi rúbọ rí àti pé inú odùfá wo ni Ifá ti fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀? Kò sí odùfá tó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Ni mo fi sọ lẹ́ẹ̀kan pé kánjọ kí wọ́n jẹ́ ká máa ṣe ìwádìí. Ọ̀làjú ló mú gbogbo eléyìí dé. Kìí sì ṣe babaláwo ìlú ọmọ èèyàn. Gẹ́gẹ́ bí àwọn tó bá súnmọ́ wa dáadáa eku ẹja ẹran ẹyẹ ń táwa máa fi rúbọ nù obì orógbó atare owó gbogbo tí àwa fi rúbọ nù. Kò sí odùfá tó fìdí ẹ̀ múlẹ̀ pé ọmọ rẹ̀ ni àfi tí Ifá ọba tó wá sọ̀rọ̀ wípé a rí nǹkan kan lórí ọmọ yìí o kẹ́bọ lè bá rí kú o. Àwọn irú àwọn ẹbọ là máa ń pè ní ẹbọ àyásí. Ẹbọ àyásí. Pé a rí nǹkan kan lórí ọmọ yìí náà o lóòótọ́ bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ló dáfá ṣùgbọ́n Ifá wọn wo sàkún gbogbo nǹkan. Yóò wo bí tí ẹ ti ń bọ̀ yóò wo ohun tí ń ṣẹlẹ̀ sí yín lọ́wọ́lọ́wọ́ yóò sì tó wo ohun tí ó tó lè fẹ́ ṣẹlẹ̀ sí yín lọ́jọ́ iwájú. Èyí jẹ́ ìwòye tèmi. Ẹ jọ̀ọ́ ìgbà tí ẹ ń sọ̀rọ̀ nísìn ẹ sọ ẹbọ àyásí. Ǹjẹ́ lè bá wa yànnàná ọ̀rọ̀ yìí? Ẹbọ àyásí ni pé ká ní ẹ̀gbọ́n dáfá tí ogun sì ń ja àbúrò rẹ̀ kan àbí nǹkan kan ṣe. Àwọn babaláwo lè kì í mọ́fá tí Ifá yìí ó ta bá àbúrò rẹ̀ náà pé ẹ rúbọ àbúrò yín yìí mọ́ ti yín o kí nǹkan báyìí kó má bàa ṣe àbí nǹkan báyìí tí ń ṣe o kí ó lè bá a dẹ̀rọ̀. Níta ń pè ní ẹbọ àyásí nù pé ká ní ẹ dáfá nìsín kí wọ́n wá sọ pé ẹnìkan sì wà lẹ́gbẹ̀ẹ́ yín táìsàn ṣe o kó wá jẹ́ ẹnìkan tí ó súnmọ́ yín dáadáa níta ń pè lẹ́bọ àyásí nù. Kódà
ayé ti da ayé ọ̀làjú ni tí ẹ bá sọ orú nǹkan báwọn àwọn èèyàn gbọ́ tó máa rẹ́rìn pé ọlọ́run ò ṣe o solution ayé mi ti dé ṣùgbọ́n ní ìsìn kò sẹ́ni tẹ́fẹ̀ẹ́ sọ fún wípé ọmọ ìyá sí yóò mọ̀ lọ tójú bọlé ifá mọ̀ nìkan èrò ṣe nǹkan báyìí bó ṣe rí nù. bó ṣe rí gẹ́lẹ́ lẹ ṣe sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ lọ jíṣẹ́ ẹrú ẹ̀ fún yàn mọ̀ pé bí mo ti lọ dáfá o ẹni ọlọ́run bá fún lágbára nísìnyí yóò bá ṣe ni. yóò bá ṣe ni láì sọ fún un. àwọn nǹkan kan ti wà tí ó ti tapo sí aṣọ àlà ẹ̀sìn tá a gbé lọ́wọ́. irú àwọn kan wo ni ẹ jọ. ìyẹn nísìnyí ọ̀tọ̀ ni bí mo ṣe ń tẹnu mọ́ látàárọ̀ ìwádìí ó ṣe pàtàkì púpọ̀. A rí pé àwọn èèyàn wa ẹlòmíì wọ́n ń sọ̀rọ̀ orí èèyàn náà tún lọ́nà yìí o tí a bá sì wò ó ara àwọn nǹkan tí ń tapo sáṣọ aláwa náà ni o wọ́n ní ẹnìkan lórí èèyàn nígbà tẹ́ ẹ bá gbọ́ ẹ gbọ́ Jeremiah ẹ gbọ́ Mukaila ẹ gbọ́ Afeez ṣé ìjẹ́ orúkọ ìsìn ìbílẹ̀ wa nù bí gbogbo àwọn orúkọ ìsìn ìbílẹ̀ wa bíi Ifáyẹmí Ifáyẹmísí Ifátókẹ́ Ifálọlá Ògúngbèmí Ògúnwálé Ṣàngódáre àti orúkọ àwọn òòṣà míì bẹ́ẹ̀ lọ ni àwa ń jẹ́. Ẹ lè rọ́mọ ẹlẹ́sìn ìbílẹ̀ kan tí ó jẹ́ pọ́mọ ẹlẹ́sìn ìbílẹ̀ ni kó wá mọ̀ jẹ́ Jacob Ifáládé kò lè sí àfi tó bá yẹ pé ó nídìí tí ó fi ìṣẹ̀ṣe wa ká mọ̀mọ́ tún gbogbo ẹ̀ àfi tó bá yẹ pé ó nídìí ló kù. ọ̀rọ̀ yín yé mi babaláwo ṣùgbọ́n láyé òde òní sí àmọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ pé inú ẹ̀sìn ìbílẹ̀ náà ni wọ́n ti bí wọn ṣùgbọ́n wọ́n ti lọ mú mi ẹ̀sìn míì so à ń rí Fáládé tẹ́ dárúkọ yìí lórúkọ ẹni tó jẹ́ wòlíì àbí pásítọ̀ à ń rí Ògúnlànà nínú orúkọ mùsùlùmí mi à ń rí oríṣiríṣi àwọn orúkọ tó jókòó Ọ̀fà nínú orúkọ àwọn ẹlẹ́sìn míì náà. ìgbà míì máa ń jẹ́ wípé ìdílé wọn àwọn kan ti ṣe ẹ̀sìn ìbílẹ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò yé àwọn ilé mọ́fà tá a bá dá fáńgbà míì pé wọ́n ní wọ́n ti ṣe òòṣà kan nídìílé wọn pé bóyá nílé bàbá ni o àbí ilé ìyá tí wọn ò mójútó mọ́ la fi sọ pé ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn àdáyébá ni ẹ̀sìn ìbílẹ̀ wa ìlú kọ́kọ́ dé ló fi wá di pé a tún gba àwọn ẹ̀sìn míì sí ilẹ̀ yìí n tó wà ń bẹ nìyẹn tí àti pé ní ìsìn níbi tí àwọn ẹ̀sìn yìí tó tún ti ń fi nǹkan kó wa lómi ọbẹ̀ ní ìsìn ẹni tí ń jẹ́ Fáládé ẹni tí ń jẹ́ Jésù ládé ẹni tí ń jẹ́ Fátọ́ba ó ti change sí Jésù tọ́ba ó sà ti dàpọ̀ mọ́ra wọn débi pé ó ti lọ́jú pọ̀ ẹlòmíì ọ̀mọ̀ tún yàtọ̀ sósì tó wà ń bẹ́ẹ̀ nù. ìdí nìyí tó fi jẹ́ pé ó ṣe pàtàkì kí a ṣe ìwádìí. ká ṣe ìwádìí dáadáa. ká mọ irú ẹ̀sìn tí ẹni tí ó lo nǹkan ara èèyàn ká mọ irú ẹ̀sìn tó ń ṣe ká tó sọ pé bóyá babaláwo ni àbí oníṣègùn. ìmọ̀ràn tèmi ò fẹ́ gba gbogbo èèyàn nù ẹ jẹ́ ká mọ̀ ṣèwádìí dájúdájú torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń sọ ìlú ìsìn a rí i pé gbogbo ẹ̀rọ ayélujára ló ti kún wọn ò sì rí nǹkan kan tí wọ́n fi fìdí ẹ̀ múlẹ̀ púpọ̀ mọ́ babaláwo ni. ẹ ṣeun gan fún àwọn àlàyé yìí. a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè túbọ̀ máa tẹ̀yìn síwájú. àṣẹ o.